ẹ̀ ọ̀kẹ́ lójú kò ti Jùmọ̀kẹ́ ọ̀rẹ́ mi. Ó wá ó lálejò ńlé. Ṣé Jùmọ̀kẹ́ máa ní kẹ́ má jókòó ti òun? Níbẹ̀ ti jẹun àwọn kan tẹ́ wọ́n máa mú tẹ́ wọ́n máa jẹ tẹ́ wọ́n máa look fresh lọ school táwọn yìí gan bá rí báyìí wọ́n ní mọ́mí yìí ń tọ́jú yín ọkọ mi. Gọ́nà bí kọ́ ìyá gbà kò jà kó máa jẹ ìwọ náà gbà òkè kékeré àwọn milk ká máa fi fún mi lọ school fẹ́rẹ̀ spaghetti indomie tó máa ń jẹ jù tó like ṣé kí mo bàrà múra fún ẹ̀ sìn ṣé inú yìí ti di ẹ̀rẹ́rìn sí i ẹ̀rẹ́rìn náà ẹ máa fi ṣeré jẹ́ kí sáré lọ pé ọmọ ìyìn wa mò ń bọ̀ ṣógbọ́ yájú bọ́ọ̀sì ṣógbọ́. bàbá ìlú orí tí àlejò mo ṣe jáde kí ẹ mọ̀ pé àwọn ọmọ ẹ̀ nǹkan tó fẹ́ mo ti ṣe fún ẹ. adúpẹ́ lábẹ́ àmọ́ ṣe ń ṣe ìyẹn wọ́n bá fún wa lérè ń tẹ̀. àmì o wá o àmọ́ mo fẹ́ kó máa bá mi lórí tí wọ́n ní gbogbo ìgbà tó ń torí ọlọ́run. ibi yìí tó ti bẹ̀ sí rí àyìn o àbí. mo tiẹ̀ ní kílé tí wọ́n wá jókòó tiẹ̀ wọ́n lò lálejò mo ní sọ ma wá lé wọn jáde torí pé o lálejò ni. má dà wọn ni bàbá ẹ ló wà ní bó ṣe jáde náà ló wọlé lónú rẹ̀ òun mi ò dẹ̀ lè fílẹ̀ ní ilé. àwọn tó ti bá wọn rà ní ìgbà provision ṣe jẹun ó mọ̀ pé bàbá wọn ó máa ń lọ tiẹ̀ ní tó máa dà wọn mọ́ sílẹ̀ jọ ọ̀rẹ́ mi mo fẹ́ kó jẹ́ káwọn ọmọ ẹ̀ máa wà lọ́dọ̀ ẹ̀ always mi fẹ́ kó máa fi wọ́n sílẹ̀ jọ ń torí ọlọ́run wo àwọn nǹkan tí mo kó wá fún wọn kó bá mi kó sọ́dọ̀ kó máa bá mi fún wọn láràárọ̀ kó máa lọ sí jọ ọ̀rẹ́ mi ṣùgbọ́n fún wọn lẹ́yìn wọ́n mi máa gbé sọ́dọ̀ tó tó bá ti fẹ́ lọ skúl àrẹ̀ wọ́n máa fi ti yín adémọ́wọ́lé lọ ó yá máa ṣe lọ́dọ̀ èmi náà bá yín ṣeré tẹ̀ tó máa lọ. wà wọlé torí mi náà máa ṣe é lálejò. ẹ̀mí mo lè lọ́lọ́kadà dúró o mo fẹ́ bá wọn tìbí ṣàwọn kankan fún wọn lè tí ì dé kò lè ní dákó dé kó má bá mi nílé. fún wa lára ẹ̀rọ ṣì bó ṣe gbé ni. ọ̀rẹ́ mi ìwọ ń kọ́ òkè má pè ẹ́ ṣo ti gbọ́ o ṣe bá mi tẹ̀kì àwọn ọmọ ẹ o ṣé ọ̀rẹ́ mi. àbí mo ní kẹ́ kó di ọ̀kadà àbí ọ̀rọ̀ ní kẹ́ máa ṣe lẹ́dí ẹ̀ ní kí ló ń sọ ìyẹn ọmọdé báyìí ẹ bá máa dáhùn lọ́ba àwọn òbí kẹ́ sún sẹ́yìn di ọ̀kadà mi o ṣe gbọ́. Péjú ọmọ wálé kọ́kọ́rọ́ lé wà lọ́wọ́ mi náà mo làwọn ọmọdé wa ṣe é sí báyìí. Péjú wálé ọ̀ sí bíbá yìí náà. Wálé Péjú àbọ̀ wà lọ́dọ̀ àǹtí Jùmọ̀kẹ́ yìí àǹtí Jùmọ̀ sorry ẹ kúrò ní àǹtí Jùmọ̀kẹ́ ẹ jọ ṣé Wálé pẹ̀lú Péjú wà lọ́dọ̀ yín. Wọn sí lọ́dọ̀ mi ẹ wò wọ́n lẹ́nu ọ̀nà yín tó máa ń jókòó sí. ẹ mo ti wọ́ wájú lé ọ̀n síbẹ̀ in fact kọ́kọ́rọ́ wà lọ́wọ́ mi mi ò sílẹ̀kùnlẹ̀ mo dẹ̀ ti wọ́ wájú tàwọn síbẹ̀ bóyá ń wà lọ́dọ̀ ẹ jọ ẹ bá mi pè wọ́n jáde. ẹ wò sorry mo rò bí wọ́n sọ fún yín ni. Pé kí ni. Wọ́n sọ bí eré bí àwàdà but àmì ẹ̀mú sọ náà wọ́n fẹ́ lọ rí mọ́mí àwọn bí nǹkan but ẹ mọ̀ ohun tó ń kú mi ò tẹ̀ jẹ́ kí n kọ́ bí ara sí. Wọ́n sọ pé àwọn fẹ́ lọ wo mọ́mí àwọn báwo náà ṣe mọ̀dọ̀ mọ́mí wọn. Èmi ọmọ bọ́ ṣe mọ̀dọ̀ mọ́mí wọn bọ̀ ń sọ bọ̀ èmi gan ò tiẹ̀ mọ̀ ohun tó ń kú mi ò tẹ̀ jẹ́ kí n mọ̀ bóyá wọ́n lọ àbí wọ́n lọ. Àǹtí Jùmọ̀kẹ́ ẹ̀dẹ̀ rojú ilẹ̀ rọ̀gọ̀dọ̀ ẹ jẹ́ káwọn ọmọ kù nínú ilé kọ́ láwọn lọ sọ́dọ̀ mọ́mí ọ̀dọ̀ mọ́mí wọn ò náà lọ obìnrin tẹ̀ mọ́ pé ó ti kọ̀ mí sílẹ̀ báwo lè ṣe máa. ẹ jẹ́ kẹjọ ṣe sọ̀rọ̀ tán kí ló ṣe yín ẹ̀dẹ̀ ń pariwo
ṣé bẹ́ẹ̀ ilé bímọ yín ìgbà tẹ́ mọ̀ pé kò ẹ̀ rá àwọn ọmọ yín ẹ̀dẹ̀ wá wọn kiri abẹ́sọ mi di housemaid ni ẹ wò àánú mo ṣe o oore ni mo ṣe fún yín after all neighbor yín ni mo jẹ́ ẹ̀dẹ̀ wá ń parọ́ yín ní kọ́lẹ́ bímọ ni ṣé bẹ́ẹ̀ yàtọ̀ àwọn ilẹ̀ ẹjọ́ bímọ wọ́n dẹ̀ ń pariwo mọ́ mi wọ́n ń pariwo mọ́ mi ẹ mọ̀ pé married woman ni mi ní èmi rànjú rọ̀gọ̀dọ̀ lẹ̀. tó bá yà yẹn lọ́wọ́ ẹ lọ bá ẹ lọ wá ọ̀dọ̀ ìyàwó yín lẹ lọ kọ́ ọmọ yín bẹ̀ èmi kọ́ yín lẹ̀ ìyá máa wúlò wà bá ìyàwó mi kọ́ ni. ẹ máa wo irú rọ́bìsì wo lobìnrin bá mi sọ náà irú rọ́bìsì wo lobìnrin bá mi sọ náà àbí kò yẹ kí n tiẹ̀ sọ̀rọ̀ sóbìnrin ẹjọ́ ẹ má bínú ẹjọ́ mo apologize sí nǹkan tí mo sọ àti Jùmọ̀kẹ́ sísá Jùmọ̀kẹ́. Ìwọ kí ni reason tó tún fi kó ọmọ mi wá síbí báyìí kí ni reason tó fi kó ọmọ mi wá síbí báyìí ẹ wọ́n sẹ́ jẹ́ kí n sọ fún yín o ayé alẹ́ lèèyàn gbà ẹnìkan kì í gbọ́ ọmọ náà o and ìwọ Bọ́lá o máa regret kan tó ṣe tẹ́ bá gba ìyàwó mi kí ni right yín láti tún kó ọmọ mi wá sílẹ̀ yín kí ni right yín ẹ proof ẹ fún mi lẹ́nu. gbogbo bó ṣe ń mélòó òkè tó ń lọ òṣì ló ń taari èmi sókè sókè bó ṣe ọ̀bá ta owó tó ń fa owó àwọn wèrè nù aya ọ̀lẹ wọn ń gbà wọn ìgbà yà wọn ń gbọ́ wọn àgbà tọmọtọmọ béèyàn bá tó bẹ́ẹ̀ mi ò gbá nì ń bò làwọn ọmọ ẹgbẹ́ wọn wá lánàá wá gbowó wọ́n tún wá lónìí wá gbowó kọjá ní mi ìgbà ìyàwó ẹ̀ mi ìgbọ́ mẹ́ wọ́n ń gba gbogbo ẹ̀ papọ̀ mo gbà wọ́n papọ̀ ní lọ fẹ́ ṣe wọ́n tẹ̀lé bàbá yín olùsí lọ́dún wọ́n wọlé ìwọ̀n. láti jọta láyé ti dáyé òwe lẹ́sìn ọ̀rọ̀. ṣe tó ṣe máa sọ sẹ́wọ̀n. ẹ sì máa regret nǹkan tẹ́ sọ yẹn o ẹ máa regret nǹkan tẹ́ sọ yẹn o. kankan bẹ pẹ́kẹ́ pa ni wọ́n bẹ̀ máa dà wọ́n dùn káàdì káwá gbé ẹ̀ pàdé. ìwọ Bọ́lá. ẹ̀yin ọmọ ẹ̀yin jáde bá ń pa àwọn bọ́ọ̀sì yẹn kan wá lu kinní fún mi. mo ní ká wá gbóúnjẹ bí wà tàbí ṣé mo ní ká wá gbóúnjẹ bí báyìí. wèrè sí ọ tó fẹ́ máa lu àwọn. èmi kọ́ ni mo bí àwọn ọmọ mi. tí mo bá láìpò kó àwọn ọmọ yìí ó ní lọ lù wọ́n. ẹ̀yin ọmọ ẹ wọlé. ẹ̀yin ọmọ ìjókòó lórí ọ̀kadà. ẹ wọlé. ẹ̀yin ọmọ ẹ wá jókòó lórí ọ̀kadà. ẹ̀yin ọmọ ẹ wá jókòó lórí ọ̀kadà. ẹ sà tọ́ba kan dá àyè rẹ̀ bẹ́ẹ̀ ni ṣe wá gbogbo press ọkàn bẹ́ẹ̀ ni wọ́n á bẹ́ẹ̀ ni tó bẹ́ẹ̀. ẹ sà bá mi kọ́ ọmọ mi ẹ bá mi ká ẹjọ́ sẹ́ ẹ sà ẹ bá mi ká ọmọ mi ẹ sà ẹ sà bá ká ọmọ mi ẹ sà ẹ bá ká ọmọ mi ẹ sà ẹ sà bá ká ọmọ mi ẹ bá ká ọmọ mi. ọba kásìkò tí orí ẹ bá pé tá a kó o jẹ ìyàlẹ́ tó ń jẹ ní ẹgbẹ̀rún ọlọ́run náà ẹgbẹ̀rún ọlọ́run ẹgbẹ̀rún ọlọ́run ẹ tún dẹ̀ wọ́n. ẹ sọ fún mi ọmọ mi ẹ pa nígbà ẹ dábàá jẹ́ kí ọmọ ọmọ pa mi mo ti lọ ẹ mú àké wá. mo ti lọ ẹ dábàá ká ọmọ mi wọ́n fẹ́ ìdìbò wọn pa ẹ́ sí. ẹ dábàá ká ọmọ mi dípò ni wọ́n pa ẹ́ ni. wọ́n má pa mi ẹ bá mi ká ọmọ mi ẹ kàn sóòní ẹ sọ lọ́run náà. Ọlọ́run sáré mi bẹ́ẹ̀. Ìṣọlá ẹ má tẹ̀lé mi ẹ má tẹ̀lé mi ẹ padà ẹ má ṣe yẹn ọmọ mi ọmọ mi yéé yéé.
ọmọ mi ẹ sà èmi pẹ̀lú ṣáàṣì mi ẹ ṣọ náà nà ẹ sà ẹ ṣọ náà ẹ̀yẹ fìyẹn lẹ̀ ìyẹn ló ń pè ní ìdẹ́mọ nìyẹn ẹ̀sùn ẹ lọ ẹ ṣọ náà.